àbáwọn mi ní ọ̀kẹ́ ọ̀sáré mú Kùránì kọ́ sáré búra àlàyé wọ́n ṣe àlàyé ló ṣe bí tẹ́tì mọ̀ wípé àfà ni mashallah ọgbọ́ ìtúbúra ìtọ́ pé mọ̀ mọ̀ wọn lóòótọ́ yára pé tọ́ba yẹ pé òun fọlọ́ búra wọn ò sí láàrin wọn sọ mọ̀ wọn àbọ̀ mọ̀ wọn mashallah àwọn sàlàyé kí mọ̀ mọ̀ wọn àmọ́ bí mo ti mọ̀ wọn rè bí mo ti débẹ̀ rè wọ́n wà lẹ́nu mídíà wọ́n wí kọ́ta dọ̀tí àwọn èèyàn oríyìn mú èyí tá a fa padà sọ lẹ́yìn rẹ̀ làwọn yẹn wá ń gbé kí èmi ọmọ yìí ti ń dùn wọn bí èyí tálàfà ń báwí tanapa wọn báwí eré àwọn èèyàn ti dàrú àfọ ọ̀dàpọ̀ ẹnìkan àìmọye àwọn àfáà tí wọ́n ti tẹ̀lé ọ̀gbọ́ àìmọye àwọn àfáà tí wọ́n ti tẹ̀lé báwo ni wọ́n ṣe sọ pé nìkan ni àfáà ń báwí nínú wa. sábà ń ṣe bẹ́ẹ̀ ni. eré àwọn èèyàn da eré àwọn èèyàn da bẹ́ẹ̀ náà mo sọ̀rọ̀ njó ní mo sọ̀rọ̀ kan njó ní wọn kọ pé lágbájá màmá ẹ̀kan dákọ̀ rẹ̀ ẹ̀kan kúkú mẹ́sàn rẹ̀ wọn kọ mọ ẹ̀ ayé tí yóò da. sáwọn rí bẹ́ẹ̀ ni. o ti bá wọn sáwọn rí bẹ́ẹ̀ ni ẹni tí ó bá fẹ́ ṣe clarification èyí kọ́kọ́ búra ṣáájú. wọ́n kọ́ búra ṣáájú clarification ni wọ́n kọ́ ṣáájú pé ọ̀rọ̀ tẹ́ ẹ rí yìí o tẹ́ wí o bó ti rìn ọba sàlàyé náà tó bá kí wọ́n bá wá parọ́ ní Al-Qur'ani rẹ̀ ó ṣe wọn bàtàbàtà ọ̀gbọ́ ìbí wọn ti ṣe. àmọ́ ọkọ ti búra ṣáájú. ọkọ ti búra ṣáájú ọ̀rọ̀ wa dàgbẹ́ lẹ́yìn rẹ̀. ọ̀ sàlàyé mọ́. ṣé o gẹ́tì bẹ́ẹ̀ ìbúra ìké ni wọ́n pè yún. ọwọ́ akọ̀lọ́dọ̀ àwọn àfa. ìgbéra tí àlùfáà wa Abdul Mumin tó gbéra láti lọ bá wọn fún ìwòsàn ọgbọ́n láti lọ fún kí ni mo pè é fún ìwòsàn ó ti yé èyí wọn sọ di ara wọn àbúrò báyìí gbọ́ bá gba fọ́ọ̀mù pé èmi náà fẹ́ wọ ara example aláṣẹ bíi lèmísà lálhásọ̀rọ̀ kí n kàwé fún wọn ní mìsàlù kan òun ni pé ẹni tọ́rẹ̀ tó wọn á gbé lọ sí hospital ẹni tó lọ hospital yìí ó lè ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn àgbàlagbà àwọn tó láyé àwọn tí wọ́n lọ láyé àwọn tí wọ́n sọ pé ọláyé tẹ́sà àwọn ni àwọn kan wọ́n ní àmọ́ àwọn pé ẹ̀yin tẹ́ láyé ó ti wá ń gbóni tó fẹ́ gbà lọ́wọ́ wọn ó ti yé ó lè wá ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn àgbàlagbà ó lè lájọṣepọ̀ pẹ̀lú àwọn ìmùlẹ̀ ó lè wà nú ẹgbẹ́ awo kọ́ wà nú ẹgbẹ́ ìmùlẹ̀ kó sì máa fún wọn ní nǹkan torí iṣẹ́ rẹ̀ tí ń ṣe kó lè bá àmọ́jú ṣe fún pé gbogbo alálẹ̀ náà wá ti gbé wá ẹ má bá wò wọ́n ẹ̀yin tó láyé wò wọ́n bàbá fún wọn májẹ̀mú kó fún wọn lẹ́bọ̀ lóru tán wọ́n padà sọ hospital wọ́n á gbé wọ́n tọjọ́ wà fáwọn hospital ó ti yé báwọn ṣé wọ́n fẹ́ máa ètò ìparí ẹ̀ rí tó ti gẹ́ẹ̀tì ìwòsàn ni wọ́n bá lọ bẹ̀ wọ́n làkọ́ jẹ́ pé hospital tán lọ yìí wọ́n ní gbogbo àárẹ̀ tí ń ṣe yìí gbogbo tán ló wọn ò rí dé àmọ́ hospital kan bẹ̀rẹ̀ wọ́n ń pè Fágbèmí hospital ó ti yé báwọn Ifáyínká hospital ó ti yé báwọn Ìbàdàn hospital ọwọ́ adébẹ̀ dókítà ọ̀tọ̀ wọ́n sì bá wọn pín afá ní wájú ọ́fíìsì rẹ̀ ọ̀gbọ́ wọ́n sì gbé déwájú rẹ̀ pé àìsàn ní nǹkan tí ń ṣe òun ni wọ́n sì lóhun lọ́mọ nípa rẹ̀ wọ́n ní ọ́fíìsì wọ́ọ̀dù rẹ̀ torí ọkùnrin abatọ wa bá wọn jẹ wa ni ẹgbẹ́ bẹ́ẹ̀ ọkùnrin àwọn abájú rẹ̀ yà ọba kú ọjọ́ ìjọ ọlọ́run fálù ẹ̀mí o ti wà kò ní ọwá sí fa ọgbọ́n apá ọkàn ntọ́ wá wá ní ìwòsàn tí ọba jásí pé nǹkan tó fẹ́ fi wọ́sàn yìí bá jẹ́ nǹkan haram àbúrò pé nǹkan tó mọ̀ yìí pé eléyìí tó fẹ́ lò fún mi yìí lẹ́yìn abá kú gan-an yóò nípàdé ọlọ́run dára èyí ń lo le yẹ àmọ́ treatment o ti wà ọ̀tọ̀ medical treatment amadu ẹni bẹ́ẹ̀ tí wọ́n yí pé máa lọ wọ́n ṣàdúrà ní máa lọ pẹ̀lú ògbó ọlọ́run ẹ gbádùn ó kún àdúrà tí àwọn àfáà ti ṣe fún wọn gbogbo ẹ papọ̀ mọ́ra wọn àlàáfíà dé kò sí problem yìí hùn àwọn èèyàn ẹlẹ́ni wọn bèbú lẹ́nu mídíà ọ̀dùgbẹ́ ni wọ́n jáde ẹni wọ́n dákọ̀ rẹ̀ tó sì jáde láti kílẹ̀ ara rẹ̀ mélòó àfáà ní kílẹ̀ ara rẹ̀ bẹ́ẹ̀. lórí àwọn tí wọ́n kà àbọ̀ kí wọ́n ṣe pé farabalẹ̀ ó bá bọ̀ kí wọ́n àbọ̀ kí wọ́n máa ṣe pé. wọn ò dẹ búra. ọ̀yẹ̀kọ̀ ìbúra kí mo fi Al-Qur'ani búra sínú ìjọ yìí sínú ìjọ yìí kọ́ ṣàlàyé albayinatu ala al-mudda'i wal yamin ọgbọ́ ẹni tí ó bá fẹ́ ṣe clarification èyí kọ́kọ́ búra ṣáájú wọ́n kọ́ búra ṣáájú clarification ni wọ́n kọ́ ṣáájú pé ọ̀rọ̀ tẹ́ ẹ rí yìí o tẹ́ wí o bó ti rìn ọba sàlàyé náà tó bá kí wọ́n bá wá parọ́ ní Al-Qur'ani rẹ̀ ó sì wọ́n bá sàlàsà ọgbọ́ ìbí wọn ti ṣe àmọ́ ọkọ ti búra ṣáájú ọ̀rọ̀ wa dàgbẹ́ lẹ́yìn rẹ̀ ṣé o gẹ́tì bẹ́ẹ̀ ìbúra ìké ni wọ́n pè yún ọwọ́ akọ̀lọ́dọ̀ àwọn àfa ọgbọ́ ọpọlọdọ̀ àwọn àfa ọpọlọdọ̀ àwọn àfa ọpọlọdọ̀ àwọn àfa nígbà wọn bá ní wọn yí android phone gbé àwọn àfa èèyàn wọn ti jòkó lẹ̀ wọn wà ní ta ló gbé wọn kálukú ọmọ ẹni wa ní Al-Qur'ani tó bá yẹ kọ́ wọn ní android phone wa ó lè ti kó lọ́wọ́ rẹ̀ nà kó bọ́ sọ ẹlòmí. àfa àwọn mílíọ̀nù kí wọ́n sáré mú Kùránì kọ́ sáré búra àlàyé ló ṣe bí tẹ́tì mọ̀ wípé àfa ni ọgbọ́ ìtúbúra ìtọ́ pé mọ̀ mọ̀ wọn lóòótọ́ yàrá pé tọ́ba yẹ pé òun fọlọ́ ń búra wọn ò sí láàrin wọn sọ mọ̀ wọn àbọ̀ mọ̀ wọn ọwọ́ sàlàyé kí mọ̀ mọ̀ wọn àmọ́ bí mo ti mọ̀ wọn rè bí mo ti débẹ̀ rè wọ́n wà lẹ́nu mídíà wọ́n wí kọ́ta dọ̀tí
àkùnlà pọ́ìntì kẹ́lá nìyẹn ṣé kàtó ni mọ́mìnà kí wọ́n ní láti gbà táwọn ti gbọ́njú àwọn òfin rúnlẹ̀ àwọn ọmọ kírun àwọn ọmọ sakura ni kódà èmi ti gbọ́ lẹ́nu yín rí tẹ́ tún sọ níjọ́ tí wọ́n gba àwẹ̀ ọdún kan wọ́n gba àwẹ̀ ọdún kan yìí bẹ́ẹ̀ ni àwẹ̀ ọdún kan yìí àwọn náà dẹ̀ confam ẹ̀ pé àwọn ọmọ gbàwẹ̀ wọ́n mọ sakura ni wọ́n mọ sadàlélù ṣéǹgbà tí n tó ṣẹlẹ̀ sí wọn yẹn ṣẹlẹ̀ yẹn sáwọn kura nìkan sá dàlélù yẹn ò tó ni àbí wọ́n fi wá lọ lé wáwòsàn lọ sí làákàyè àwọn kan lọ bẹ̀ àwọn kan ṣé kura ni wọn ò tó wọn ìwà dá ọ padà ẹni tí sọ̀rọ̀ ń dààmú tí sì máa sadàlélù àti kurani ṣé kurani wọn ò tó ló fi lọ síbítù lè sọ pé sani ọgbọ́ àléyàn báyìí láàjù lọ ọba ìwòsàn lọ́la pé ẹni appendix ń dààmú ó di báwọn tó wá ń sa yàsí. ẹni àyà. àbí ọ̀sà sẹ́ẹ̀dì kì í jẹ́ pé yàsín ò ní ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ àmọ́ kò ní kí ọ̀sà ni yàsín ni ó darí ẹ lọ yóò ṣe ju ẹni tó mógun ọ̀sà fún iṣẹ́ yàsín ni bọ́ bá sa yàsín dáadáa nígbà tábà mú ní ọ̀kẹ́ wípé tóun bá fẹ́ sùn òun máa pé inni mazdani yadurru wa anta arhamur rahimin ó ti báwọn nígbà Ọlọ́run fẹ́ ṣe tán tí ó júwe ní júwe gbogbo àwọn yẹn fún ló fi júwe àwọn yẹn náà so o ti gẹ́tì báyẹn yìí ò kì í ṣe. ẹni tí sọ̀rọ̀ dààmú tí wọ́n sadàlélù. wọ́n sadàlélù àwọn àlẹ́ wọn ni ẹ lọ sí ìdúró àwọn mo sadàlélù méje ọwọ́ dàlélù ọ̀rọ̀ ìbájú fìlà kíá wa bó ti rí nù èèyàn máa wá ìwòsàn àmọ́ wọ́n bá fún ọmọ jẹ̀mú wípé ìwòsàn tó ń wá yìí tó bá fún ọwọ́ ọ̀nà ẹgbẹ́ wa bàbá tí nígbà tí wọn ò sì bí bẹ́ẹ̀ àbáwọ̀ kí àwọn náà sì pé ó ti rí àwọn oníbàádà la mọ àfọwọ́ kí sí ó ti rí àwọn pé ó ti rí nù àwọn yòórí yìí mú èyí tá a fa padà sọ lẹ́yìn rẹ̀ làwọn yẹn wá ń gbé kí èmi ọmọ yìí ti ń dùn wọn bí èyí hùn tá la fa ń báwí. tànà pa wọn báwí. tànà pa wọn báwí eré àwọn èèyàn ti dàrú àfọ ọ̀dàpọ̀ ẹnìkan àìmọye àwọn àfáà tí wọ́n ti tẹ̀lé ọ̀gbọ́ àìmọye àwọn àfáà tí wọ́n ti tẹ̀lé bọ́ọ̀ ni wọ́n ti sọ pé nìkan ni àfáà ń báwí nínú wa. sábà ń ṣe bẹ́ẹ̀ ni. eré àwọn èèyàn da eré àwọn èèyàn da bẹ́ẹ̀ náà mo sọ̀rọ̀ njó ní mo sọ̀rọ̀ kan njó ní wọn kọ́ pé lágbájá ló máa ẹ̀kan dákọ̀ rẹ̀ ẹ̀kan kúkú mẹ́sàn rẹ̀ wọn kọ́ ẹ̀ ayé tí yóò da. sáwọn rí bẹ́ẹ̀ ni. o ti bá wọn sáwọn rí bẹ́ẹ̀ ni. ayé àwọn afa tó bẹ́ẹ̀ yẹn bá ti ń sọ̀rọ̀ bí ọba ti mẹ́sàn pé ẹni báyìí lòun bá wí o ti ẹ máa dúró dìgbà tí ó tó mẹ́sàn pé ẹni báyìí o ti bá wọn ẹ máa lẹ́kọ̀ọ́ èèyàn jẹ ọ̀kan báwọn náà torí àsìkò wa àbí ẹja yìí ti lọ síbi jẹ́mà kí wọ́n ti pín sí méjì ẹ wá jẹ́ méjì wá àwọn rabbaniyun àti àwọn aṣ-ṣaytaniyun ar-ruhaniyun ar-rabbaniyun àwọn tí wọ́n jẹ́ tọ́lọ́hun war-ruhaniyun aṣ-ṣaytaniyun ó ti yé wọn èmi ń sọ̀rọ̀ yìí generally ni o a fi àtàkì fẹ́rẹ́kọ̀ kàtọ́ yìí fàkà ẹ̀rí tí mo sọ fún ọ èmi ò sọ̀rọ̀ tìyà yín mo ń sọ níbi tí ruhaniyun yìí ti ibi tó ti bẹ̀rẹ̀ náà الروحانية àwọn alákọ̀ọ́kọ́ sọ nta àwọn tán pè ní ruhaniyya yìí. مصطلح مرادف للشعوذة. للشعوذة òun rádàfà òun tú nta pè ní ṣàwádà òun ní idán ó bí àwọn òkùdá bí àwọn professor amakin professor tẹ́tí màmá amakin professor Elizabeth ó ti bá wọn Lord Mercy kí wọ́n dakọ̀ lẹ́sí kí wọ́n dakọ̀ dọ́gba ó ti àwọn irú àwọn nǹkan báyìí wọ́n máa ṣe àwọn idán ó ti yé báwọn irú ẹ̀ ní ruhaniyya.